kò sí ní tálágẹmọ fẹ́ ṣe tọ́ba adẹ́dàá bá sọ wípé àníṣẹ́ aburú máa kan lágbájá alágẹmọ ò lè ti aburú yìí dànù àwọn nǹkan tó gbára lé lẹ́yìn Ọlọ́run bá ṣe ó sọ wọn kúrò níbi ẹ̀tẹ́ ni. kul hasbiyallah alayhi falyatawakkalil mutawakkilun. qala ya qawmi ittabi'ul mursalin. bisimilah alhamdulillah adáwọ̀pẹ́ fún Ọlọ́run bá lẹ́ẹ̀kan sí adẹ̀kíra wa káàbọ̀ sórí ètò wa yìí ètò Let's Talk Islam níbi tí a ti ń ṣàlàyé fúnra wa nípa ẹ̀sìn Islam nílẹ̀ Yorùbá lédè ti Yorùbá. Ní èní a tẹ̀síwájú níbi tí a ti dúró ká má gbàgbé ibi tí a wà ni a ń ṣàlàyé fúnra wa nípa àwọn àṣà nílẹ̀ Yorùbá a dẹ̀ jẹ́ kó yé wa nípa àwọn àṣà tí ọba adẹ́dàá tí kò yọ́nú sí. A ní nínú àwọn àṣà yìí ó ní àwọn àṣà tí a fi ń jọ́sìn fún nǹkan míì lẹ́yìn ọba adẹ́dàá bẹ́ẹ̀ àṣà ìṣegúngún ni tàbí ìgbẹ́yọ̀ tàbí àṣà ìlọ máa foríbalẹ̀ fún alágẹmọ tàbí Ògún ni tàbí Ṣàngó. Eléyìí kì í ṣe pé a fi ń búra wa a fi ń ṣe àlàyé fúnra wa lóríṣiríṣi ni wípé ẹ jẹ́ ká wá ná ẹ jẹ́ ká ronú papọ̀ kó tó di pé a padà ayípo padà lọ sáájú ilé ọ̀run torí pé a mọ̀ wípé kò sẹ́ni tó lọ sọ́run tó bọ̀ rí láti wá sọ fúnra wa. A dẹ̀ máa ń sọ pé Olúwa ọba adẹ́dàá ń kọ́ kó má ṣe mi àtẹ̀yìn kó má ṣe wá ní adọ́rùnmọ́tọ́. Ẹ jẹ́ ká tẹ̀síwájú lénìí. Ọba adẹ́dàá ó máa ń jẹ́ kó yé wa wípé àwọn àṣà yìí mi ò lọ́wọ́ sí kẹ́ ẹ máa jọ́sìn fún nǹkan míì lẹ́yìn ọba adẹ́dàá kẹ́ ẹ máa wá bàbà kẹ́ ẹ máa wá rà bàbà fún nǹkan míì lẹ́yìn èmi ọba tí mo dá sánmà àti tí mo dálẹ̀. Lénìí àgbéyẹ̀wò nípa kí ni báwo ni ọba adẹ́dàá ṣe bá wa sọ̀rọ̀ níbi agbègbè yìí. Nǹkan tí ọba adẹ́dàá tó jẹ́ kó kọ́kọ́ yé wa ó ní wípé báwo lẹ́ ṣe máa jọ́sìn fún nǹkan míì lẹ́yìn Ọlọ́run ọba. Ta ló dára jù? Ṣọ́ba adẹ́dàá ló dára jù ni láti jọ́sìn fún láti wáṣọ lọ sọ́dọ̀ rẹ̀ ni àbí àwọn nǹkan tẹ̀ ń sìn yìí. Olúwa ọba adẹ́dàá ó sọ fún wa nínú Al-Qur'ani wípé a'udhu billahi minash shaitani rajim kulil hamdulillah wasalaamu ala ibadi illadhina istafa Allahu khayrun amma yushrikun. Pé ìwọ Muhammad sallallahu alayhi wa sallam máa ṣàlàyé fún wọn wípé sọ fún wọn pé ọpẹ́ ẹ̀yìn ògo ìyìn gbogbo ẹ̀ ń kọ́ kó máa bẹ fún Allahu. Ó wá tẹ̀síwájú kí àlàáfíà kó máa bẹ fún àwọn òjíṣẹ́ tó ń rán. Lẹ́yìn náà Olúwa ọba adẹ́dàá wá ní Allahu khayrun amma yushrikun. Ṣé Ọlọ́run ọba Allah ló dára jù ni àbí nǹkan tí wọ́n ń sìn lẹ́yìn ọba adẹ́dàá? Àgbọ́yé Olúwa ọba adẹ́dàá ó throw challenge yìí síwájú fún wa pé káwa náà dúró ká ronú. Allahu khayrun amma yushrikun. Ṣé ọba adẹ́dàá Allah ṣé òun ló dára jù ni àbí Ṣàngó ló dára jù àbí alágẹmọ ló dára jù àbí Ọbàtálá ló dára jù? Ẹ jẹ́ ká wò ẹ jẹ́ ká mú lẹ́wẹ̀ẹ́. Olúwa ọba adẹ́dàá wá tẹ̀síwájú wípé amman khalaqa samawati wal ard. Ibi tó ọba adẹ́dàá ti bẹ̀rẹ̀ lélẹ̀. Ǹjẹ́ ẹni tó dá sánmà tó dálẹ̀ ẹni tó dá sánmà tó dálẹ̀ wa anzala lakum minas sama tó wá ń rọ̀jò fún yín láti sánmà tó ṣe kí ni o tó rọ̀jò fún yín láti sánmà. Ṣé ẹni yìí òun ló dára jù ni àbí àwọn nǹkan tẹ̀ ń sìn? Ẹ jẹ́ ká máa mú nípa ẹ̀dá sánmà àtilẹ̀. Olúwa adẹ́dàá ní níbòmíì pé kul ara'aytum ma tad'una min dunillah aruni madha khalaqu minal ard am lahum shirkun fis samawat. Sọ fún wọn pé àwọn nǹkan tẹ̀ ń pè lẹ́yìn ọba adẹ́dàá yìí alágẹmọ tẹ̀ ń pè àṣà tí wá ní o bá kíní kan o fẹ́ pàṣánú ní lọ́wọ́ adẹ́dàá ní ẹ̀dúró náà kò kí ń ṣèjà. Ẹ jẹ́ ká béèrè lọ́wọ́ ara wa ṣé alágẹmọ ni àbí Ọ̀ṣun àbí Ẹ̀yọ̀ àwọn elégúngún olóró Ọbàtálá? Olúwa ọba adẹ́dàá ní amman khalaqa samawati wal ard. Ṣé ẹni tó dá sánmà àtilẹ̀ ni ṣé òun ló dára ni àbáwọn èèyàn wọ̀nyí? Olúwa adẹ́dàá ní àwọn nǹkan tẹ́ ń pè yìí arúni madha khalaqu minal ard. Ẹ
ẹ wá fi hàn mí nǹkan tí wọ́n dá nínú ilẹ̀. Ṣé Ṣàngó ló dá irin ni tó ń jáde láti inú ilẹ̀, àbí Ògún ló dá òkúta tí wọ́n ń ta epo lé lórí, ṣóògùn ni tó òkúta látara ilẹ̀ ni, àbí igi tẹ́ fi gbé ọ̀sán yìí, ṣé ọ̀sán yìí ló dági ni, àbí in tí ẹ fi ń ṣòro kí náà dá nínú ilẹ̀? Bóyá Yèyé Ọ̀ṣun dẹ̀ ló dá omi Ọ̀ṣun tó ń sàn káàkiri àgbálá ayé lórí ilẹ̀. Ló bá dẹ́dà ní ẹ fi hàn mí kí ni wọ́n dá, àrúùnì, ẹ jẹ́ kí n rí. Kò tán síbẹ̀, Olúwa bá dẹ́dà tó tẹ̀síwájú, amlahum shirkun fi samawat, àbí wọ́n nípín nínú sánmà, àwọn sánmà tí mo dá ni. Are they partners in the ownership of heavens? Kò yé wa. Ṣé Ṣàngó, Ọbàtálá, Ọya, Ọ̀ṣun, Orò, Alágẹmọ àtoríṣiríṣi àwọn nǹkan tá à ń forí balẹ̀ fún nílẹ̀ Yorùbá, Olúwa bá dẹ́dà ní ṣé àwọn nǹkan wọ̀nyí ṣé wọ́n nípín nínú sánmà ní? Bóyá máa wá òpá sórí Ṣàngó òun ló dá àrá nínú sánmà o. Ìbéèrè táwa béèrè ni pé ṣé àrá ti ń dún nínú sánmà kan tó bí Ṣàngó tó rà a lè tọ́ka sí ìtọ́kasí wà gbà tí wọ́n ṣe kí ni ó tán bí Ṣàngó délé ayé? Àbí Ògún ló ní ìràwọ̀, Alágẹmọ òun ló dá òṣùpá, Ọbàtálá òun ló dá oòrùn? Kò sílẹ̀ gan nínú ìtàn ilẹ̀ Yorùbá. Kí wá láǹfààní eléyìí? Olúwa dẹ̀ jẹ́ kó yé wa wípé tí ò bá wá kí ń ṣe àwọn náà dá àwọn nǹkan wọ̀nyí, kí ló dé tẹ́ fi ń jọ́sìn fún wọn? Kí ló dé tẹ́ fi ń jọ́sìn fún wọn? Níbòmíì Olúwa bá dẹ̀dà ní wala in sa'altahum man khalaqa as-samawati wal ard. Ìwọ Muhammad tó bá béèrè lọ́wọ́ wọn, ká béèrè lọ́wọ́ oníkálukú, màmá Yèyé Ọlọ́ṣun ká béèrè, màmá ẹ jẹ́ ká ṣòdodo. Man khalaqa as-samawati wal ard, ta ló dá sánmà àtilẹ̀ náà? La yaquluna Allah, in tí ó sọ náà Elédùmarè ló dá. Elédùmarè báwo? Elédùmarè ni aláwà máa rí dínì, òun ló dá, kò sẹ́nì kankan tó wà mẹ́ngbà tó dá. Olúwa wa dẹ̀dà wá tẹ̀síwájú. Tó bá jẹ́ bẹ́ẹ̀, kí ló dé tó fi jẹ́ pé ẹ fi ń sìn wọ́n lẹ́yìn Ọlọ́run ọba? Olúwa bá dẹ̀dà ní ẹni tó dá sánmà àtilẹ̀ yìí, òun ló lẹ́tọ̀ọ́ sí kẹ́ ẹ máa jọ́sìn fún un. Àbí àwùlẹ̀ mọ nǹkan tó ń jẹ́jọ́sìn ni? Ẹ jẹ́ ká wò lára tó ń jẹ́jọ́sìn yìí gẹ́gẹ́ bí Olúwa dẹ̀dà bó ṣe mú wá nínú àyà ìbákan náà ni. Ó bá jẹ́ tó bá wá jẹ́ pé wọ́n nípìn nínú sánmà àtilẹ̀, Olúwa dẹ̀dà ní sọ fún wọn in aradani-llahu bidurrin hal hunna kashifati durri. Tí ọba dẹ̀dà yìí, Yèyé Ọ̀ṣun ẹ wá máa gbọ́ o. Tí ó bá jẹ́ ọba dẹ̀dà yìí ta ló dá sánmà àtilẹ̀, kò pe ẹnìkankan dá sí, kò dẹ̀ sẹ́ni tó nípìn nínú sánmà àtilẹ̀. Ó ní tó bá wá fẹ́ fi aburú kankan mí, ó fẹ́ fi aburú, ó fẹ́ fi kàn mí, kó ló ọba dẹ̀dà kó la èmi àtẹ̀yin kúrò ní aburú ilé ayé yìí. Àlùhùnà káṣífàtì durri, ṣé wọ́n lágbára láti dá aburú yẹn kan dá dúró? Àmọ́ adúrú nílẹ̀ Yorùbá tá bá fẹ́ ṣòdodo pẹ̀lú ara wa, àwọn onímọ́tò ọ̀pọ̀lọpọ̀ wọn kò kí ń ṣe gbogbo wọn o, wọ́n máa ń bọ Ṣàngó. Kódà tá bá wò àárín wọn máa sọ oríṣiríṣi nǹkan mọ́ abẹ́ steering wọn. Ṣáà máa dúró ẹni tó ti ní accident nínú wọn tó ti kú. Àwọn driver ilẹ̀ Yorùbá tí wọ́n máa ń ní tá bá fẹ́ jáde láàrin wọn ní Ògún àbí Ògún ni, Ògún lákàáyé o, òṣùrùmọ́lẹ̀, òṣè kíníkan kíníkan, olómi ńlé fẹ̀jẹ̀wẹ̀, òṣè kíníkan fi kíníkan fáyé kíníkan ìmọ̀ bóra. Wọ́n á fi ṣe bí ògùn sábẹ́ mọ́tò wọn yìí fún kíni o, ìdáàbòbò kúrò lọ́wọ́ kíni, ìdáàbòbò kúrò lọ́wọ́ aburú ìjàmbá mọ́tò accident. Ṣé àwa mọ adúrú driver tó ti so nǹkan yìí mọ́nú mọ́tò rẹ̀ táwa gan náà gbà ládùúgbò bàbá yẹn tó ṣoògùn kó tó jáde nílé o, tó jẹ́ pé ó ti ní accident lójú ọ̀nà. Ìyẹn lọ́lọ́wọ́ ọba dẹ̀dà ń tọ́ka sí pé in aradani bidurrin, tí ọba tó dá sánmọ̀ àtilẹ̀ yìí tó bá wá gbèrò aburú kankan mi pé òun fẹ́ jẹ́ ká aburú kan kó ṣẹlẹ̀ sí mi, ṣé àwọn nǹkan wọ̀nyí lè mú kúrò ni? Ìdáhùn ni wípé kálà wọn lè mú kúrò.
àwa lè béèrè ẹ̀yin tó wá ń ṣe nǹkan ó ń dáàbò bò wọ́n fẹ́ yìnbọn mọ́ kò kú ó ṣe kíní kan àsìkò tí ì tó nìyí àsìkò sẹ́ tó bá jẹ́ wípé agbára kan ni tàbí kéèyàn má kú dáadáa ló jẹ́ ni àwọn òjíṣẹ́ Ọlọ́run bá ò ní kú àrùpẹ ẹntàn wà ní ọ̀n sàsí àìsàsíràn ẹntàn sàsí náà ó kù ọmọdé òmògùn ó pè lẹ́fọ́ alẹ́ tí wọ́n sàsíṣẹ́ anábì tàwa jẹ́ kó yé wa pé ẹni tó bẹ́ orí ènìyàn kápó ṣe sùúrù ni ara orí yẹn tí ó sọ̀kalẹ̀ fúnra ẹ̀ ó ṣe wá kàyéfì kì í ṣe bẹ̀rẹ̀ là ń lọ lé nìí. olùbọ̀wá lẹ́tà tẹ̀síwájú kó ló àwọn kan máa fi wá ṣe sábàbí aburú ni sábàbí àwọn nǹkan wọ̀nyí. olùbọ̀wá lẹ́tà tẹ̀síwájú in aradani bi rahmatin alhunna mumsikati rahmati tó wọ́n bá dẹ́dà tó àtijọ́ gbà torí inú àyà yẹn ìdí tá a fi mílẹ̀ wá nìyẹn inú àyà yẹn ló wà wípé tó lọ́wọ́ bá dẹ́dà tó dá sánmà àtilẹ̀ yìí tá a bá béèrè lọ́wọ́ ara wa tí àwa náà sọ wípé ọba dẹ́dà ló dá sánmà àtilẹ̀ kì í ṣàwọn nǹkan tá à ń jọ́sìn fún yìí tí wọ́n bá fẹ́ tí ọba dẹ́dà yìí bá wá ronú dáadáa kàn mí ó fẹ́ jẹ́ kí dáadáa kó dọ́dọ̀ mi kó lọ́wọ́ bá dẹ́dà kó ṣe dáadáa tó pọ̀ fẹ́mi àtẹ̀yìn alhunna mumsikati rahmati ṣé wọ́n lè mú dúró ìkẹ́ yìí ṣé wọ́n lè mú dúró láàrin àìmọye tí wọ́n ti sàsílẹ̀ ayé yìí táwọn pé àkókò tí ẹ̀ yé wa báwo ló ṣe ń bọ̀ a ní kí nǹkan rẹ̀ bá ṣe ń sọ pé kí nǹkan rẹ̀ bàjẹ́ ló tún dá sí yóò máa dá sí nítorí pé ọba adẹ́dà ń kọ́ ó ti rèrò gba dáadáa wípé kí nǹkan rẹ̀ máa dá sí ni kò sí tálágẹmọ fẹ́ ṣe ẹ jẹ́ ká sòdodo pẹ̀lú ara wa eléyìí ò kí ń ṣe pé à ń bu alágẹmọsẹ́ ṣùgbọ́n ká ronú jinlẹ̀ kò sí tálágẹmọ fẹ́ ṣe tọba adẹ́dà bá sọ wípé àníṣẹ́ aburú máa kan lágbájá alágẹmọ ò lè ti aburú yìí dànù àwa náà mọ àwọn tó ti join àwọn kan káàkiri látara pé wọ́n wápò nílé ayé láwọn ibì kọ̀ọ̀kan lẹ̀ Yorùbá ní máa dárúkọ torí kìí ṣe yẹn ló ṣe pàtàkì àríbọ́n ṣe ń tẹ́ káàkiri ńgbà mí àbí àwọn nǹkan tó gbára lé lẹ́yìn Ọlọ́run bá ṣe ó sọ wọn kúrò níbi ẹ̀tẹ́ ni kò yé wa ẹ jẹ́ ká dúró síbẹ̀ ní ṣókí Olúwa dẹ̀dẹ̀ wá ní kúl hasbi Allah alayhi falyatawakkalil mutawakkilun eléyìí ní ara ẹ̀kọ́ tí a fẹ́ kọ́ nínú ẹ́písòdù yìí nígbà tó lọ́wọ́ abẹ́dẹ́dà tó kọ́kọ́ bẹ̀rẹ̀ pé sáwọn nǹkan tí tá ń sádi tá ń wáṣọ lọ sọ́dọ̀ wọn yìí ṣé wọ́n nípinnu sánmà àtilẹ̀ àjọgbà pé rárá ṣé wọ́n nípinnu sánmà àtilẹ̀ òkè rárá àbí olùbẹ́dẹ́dà ní tí wọ́n bá fẹ́ fi aburú kankan mí ṣé wọ́n lè mú kúrò àti ṣàpèjúwe ilé àbí rárá tí wọ́n bá fẹ́ tọ́lúwọ́ bá dẹ́dà bá fẹ́ fi dáadáa kó dúró sọ́dọ̀ mi kó kàn mí ṣé wọ́n lè ti dáadáa ìdánù rárá olúwa dẹ́dà wá ní kúl hasbi Allah ẹ̀yin ẹ máa sọ wípé olúwa bá dẹ́dà tó dá sánmà àtilẹ̀ yìí ó ti tó fún mi tọ́wọ́n sọ pé ta ni ó ń jẹ́ pé tó fún mi o mùsùlùmí ló gbọ́dọ̀ máa jẹ́ tó fún mi ta ló tó fún ẹ o olúwa dẹ́dà ti tó fún mi tó bá wá jẹ́ bẹ́ẹ̀ tá bá mọ̀ kí wá ló dé tí ìyá Kàbírù jẹ́fù wa máa lọ sọ́dọ̀ olóòlù ìyá Múkáílà kí ló dé kí ló lọ ń ṣe ní ọ̀dọ̀ bàbá Ọlọ́ṣun kí ló lọ ń ṣe lọ́dọ̀ bàbá Ológún Elérìmọ̀ kí ló ń wá lọ sí díẹ̀ Ẹ̀yọ̀ kí ló ń wá lọ sí di Alágẹmọ kúl hasbi Allah in tí wàá kàn sọ ni pé Olúwa bá dẹ́dà tó dá sánmà àtilẹ̀ yìí ó ti tó fún mi alayhi tawakkaltu ó ní mo wá gbára lé Olúwa bá dẹ́dà wá parí ẹ̀ o alayhi falyatawakkalil mutawakkilun gbogbo ẹ̀dá tó bá fẹ́ gbára lé nǹkan torí ìgbára lé nǹkan o ìjọsìn ni gbogbo ẹ̀dá tó bá fẹ́ gbára lé nǹkan ẹ jẹ́ kan ṣe kí ni o ẹ jẹ́ kan gbára lé ọba tó dá sánmà tó dálẹ̀ tó dà tó ń bẹ níbẹ̀ ibà ní àti dúró lẹ́ni bá a ṣe máa ń sọ ni ọ̀pọ̀rọ̀ kò kágbọ̀n kó ló wà dẹ́dá kó jẹ́ ká sọ èyí tí ó ṣe kí ni o tí ó ṣàǹfààní títí di àsìkò wa tó tún bọ̀ kó ló wà dẹ́dá kó dá èmi àtẹ̀yin kó dá wa síjú àsìkò náà lọ a sọ fúnra wa pé kí ni o ìkẹ́ Ọlọ́run Ọba ọlá Ọlọ́run Ọba ìdá àbòbò Ọlọ́run Ọba kó ṣe kí ni kó máa bẹ fún èmi àti ẹ̀yin lẹ́ẹ̀kan náà orúkọ mi òun ni Dr. Ishaq Adédayọ̀ Ọlọ́runníṣọlá assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Mo ní Ọ̀ṣun Òṣogbo ààrẹ bọ́ ní èmi ò ní àti wípé Àgẹ̀mọ níjẹ̀bú ààrẹ bọ́ ní èmi ò ní mo ní Òkè Ìbàdàn ṣẹ́ ààrẹ bọ́ ní